tó bá ní any evidence ibi tí family ti sọ fún wọn pé wọ́n má ṣòkú yìí rárá wọ́n post online but nǹkan tó yà wá lẹ́nu jù ní pé after ta ní kan suspend the next day a rí pé wọ́n ti cancel it totally wọ́n ṣọlọ́run every woman being can be done without. It is only God that is indispensable. Orúkọ mi ni Ẹ̀rẹ́tàn Olúṣọlá Olúfẹ́mi. Èmi jẹ́ gẹ́gẹ́ bí àna sí late sister mi Akínà mi. Ìyàwó mi náà bí tẹ̀lé sister mi. So nípa wíwí tó wáyé pé wọ́n yí ètò ìsìnkú yẹn padà, àwọn kan sọ pé àwọn ò tiẹ̀ lè wulẹ̀ yọjú lẹ́nu. Kí ló ṣẹlẹ̀ gan? Kí ni mọ̀lẹ́bí rí tán fi yí padà? Lóòótọ́ ni ẹbí yí déètì yẹn padà torí pé sista Bùnmi kú lọ́jọ́ Tuesday ìgbà tó máa fi di Thursday mi wà ní ibi tí mo ti ń ṣiṣẹ́ mi ò sí lẹ́kọ̀ọ́ ìgbà tó máa fi di Thursday la rí invitation online nípa wọ́n ṣe fẹ́ sin ìlú yẹn ìgbà tí mo dẹ̀ pé ìyàwó mi ó lóun mọ̀ ń pa èmi fi dé sí Èkó ìgbà tí máa pe ẹ̀gbọ́n sista Bùnmi tó jẹ́ sínú ilẹ̀ mi Mr. Wálé Akínàánú àwọn sọ fún mi pé lóòótọ́ àwọn wà níbi tó ti ṣe ìníṣẹ́ ìpàdé yẹn pẹ̀lú àwọn kọ̀líìgì sista Bùnmi pé wọ́n wà nígbà tó mú déètì yẹn wọ́n dẹ̀ accept déètì yẹn torí pé ìgbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ àwọn wà ní ipò tó yẹ pé wọn mọ nǹkan tí wọ́n ń ṣe torí àbúrò ló jẹ́ sí wọn he was still very confused and indisposed so wọ́n wá sọ fún wọn pé sínú ìlọ kò lè ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ká tan àwọn ẹbí bàbá lọ ó náà ti lóò sọ fún wọn ní kóun wá síbi wọn ní agbọ́dọ̀ gbọ́ látọ̀dọ̀ wọn lọ àti fámìlì ìyá àwa náà a dẹ̀ gbọ́dọ̀ ṣe meeting láàrin ara wa so ìgbà tó máa fi padà sí àwọn tó ń ṣètò yẹn ó ṣàṣọ fún wọn pé kán jọ wọ́n suspend debate yẹn pé dóò náà a ṣe ètò ìkú yẹn láìpẹ́ kò ní jìnnà pé àmọ́ wọ́n sì suspend ìgbà tó sọ fún wọn ni àwọn arábìnrin bá bínú pé àwọn ti ra pósí àwọn ti ṣe bẹ́ẹ̀ àwọn ti sanwó sí venue ibi tó ti fẹ́ ṣe ìyàgbá ní ṣé wọ́n wá yá bẹ́ẹ̀ ni pé ṣé wọ́n ti rò pé wọ́n máa lọ tẹ́lẹ̀ ni àṣàṣọ láàrin ara wa ṣàtọ̀ fún wọn pé ó kí wọ́n fún mi ní nọ́mbà aṣojú ètò tí wọ́n fẹ́ sì pín ẹ̀ ní last week wọ́n dẹ̀ fún mi nọ́mbà yìí yẹn mo dẹ̀ forward message sí wọn pé kọ́njọ́ o pé mo introduce ara mi sí wọn pé kọ́njọ́ ọ̀nà mi kan fún mi láàyè pé kí n bá wọn sọ̀rọ̀ pé mo jẹ́ gẹ́gẹ́ bí báyìí ẹni báyìí ní family ló rán mi sí wọn. Èsì tó máa fún mi ní pé wọn ò ní interest lórí ọ̀rọ̀ ìlú yẹn mọ́. Mo tún wá ṣe voice note láti àpíìsì wọn pé kán jọ pé kán ṣáà jẹ́ kí a sọ̀rọ̀ wọn dá mi lóhùn fún several hours. Mo dẹ̀ padà sí family meeting mo dẹ̀ fún wọn ní report tí mo bá dé láì fọ̀rọ̀gùn a tún pe bàbá kan ó bá wọn sọ̀rọ̀ after that day wọ́n dẹ̀ sọ fún bàbá yẹn pé tó bá jẹ́ ọ̀rọ̀ late sister Bùnmi kán kúrò lórí ẹ̀ pé wọn ò ní nǹkan kan sọ lórí ẹ̀ bàbá yẹn ṣàfù wa lábọ̀ so eventually family àwa mẹ́fà sista Adékẹ́mi Adéníkẹ́mojú àti sista Elizabeth Moni àti èmi àti ìyàwó mi àti kejì ẹ̀ àti bra Wálé aṣáàgádà owó òun la fi ń ṣe ìdúgbà ń ṣe lẹ́nu àlọ́ online àmọ́ bàtà bẹ̀rẹ̀ sí prepare fún ètò yìí a ṣáàrí pé àwọn information wá sórí Facebook tí mo rí mo dẹ̀ ní lọ́wọ́ as evidence even message tí mo send sí ẹni tó fẹ́ ṣe ètò yẹn tẹ́lẹ̀ is still on my phone if there is any need for me to provide evidence ọ̀rọ̀ tó sọ I provide it.
gbogbo irọ́ tó ń pa lórí family pé family ń jà family ò jà o family is seriously bereaved about the death of a glorious daughter of ours and abẹ wọn àfẹ́ ìjà àfẹ́ rojọ́ reason ti family òfin reply wọn online nìyẹn torí nǹkan tó ń ṣe àwọn ó yàtọ̀ sí nǹkan tó ń ṣe àwa we have lost a glorious child we are very very bereaved ìyàwó mi gan ò lè jẹun àmọ́ àwọn wọn kàn jẹ́ ọ̀rẹ́ sí wọn mọ pain táwa ń go through so mo tún wá rí another information online pé à ń bẹ àwọn artist pé kọ́ wá perform lẹ́nu irọ́ ló fi pa o àbẹ̀ artist àmọ́ àwọn artist tó mọ̀ pé truly colleague wọn ni ọ̀rẹ́ wọn ni àwọn ló decide láti wá sí event lẹ́nu láti wá honour sister Bumi late sister Bumi Akinanu àmọ́ gbogbo irọ́ tó ń pa lórí family online ẹgbẹ́ kan ni mo kàn fẹ́ bẹ̀ wọ́n pé àfẹ́jọ́ àfẹ́jà àmọ́ ọ̀kan má gbàgbé pé Nàìjíríà tá a wà yìí there is a law we call it cyber crime law tó ń bá continue àti máa màláì ní méjì family àti máa borúkọ family wa jẹ́ I will personally file a petition and I will go through the legal process court máa dájọ́ fún wa so mo bẹ̀ wọ́n anything tó bá ti sọ pa family come bring it down online and tó bá ní any evidence against the family where the family said so thing or bá wọn jà èmi put it forward before this before you today we come post it online. Ìmọ́lẹ̀ TV ẹ ṣá máa wò wá o yóò dáa. Ìmọ́lẹ̀ rédíò and TV online delight magazine Yorùbá newspaper ìkànnì tó mọ́lẹ̀ kedere bí ojú ọmọ tuntun documentary award making jingle and music production digital printing photo and videos event planner and master of ceremony CD and DVD mass doubling general contractor ilé-iṣẹ́ Ìmọ́lẹ̀ and TV online lẹ́ ó ti rí gbogbo rẹ̀ ṣe nírọ̀wọ́rọ̀ṣẹ́ ayẹyẹ òkú àgbà ayẹyẹ ìṣílẹ̀ ìgbéyàwó ọjọ́ ìbí ìkọ́mọjáde lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti lọ́gbàlọ́gbà tẹ́ bá fẹ́ ṣe ayẹyẹ tí gbogbo àgbáyé yóò máa wò ó kedere lórí ìkànnì ayélujára lẹ́ẹ̀kan ṣoṣo bí o kò bá jìnnà ilá kì í kò ẹ kò sí ìkànnì Ìmọ́lẹ̀ rédíò and TV online kí wọ́n fi tiwọn gbé tiyín lárugẹ kò tán síbẹ̀ oníkànnì Ìmọ́lẹ̀ ààyè ti wà fún gbogbo ìránṣẹ́ Ọlọ́run lónírúurú lọ́lọ́kan òjọ̀kan láti wá fún wáàsí tàbí ìwàásù lórí ẹ̀rọ ayélujára lówó tí ògùn pa ààyè wà lórí ìkànnì Ìmọ́lẹ̀ fún gbogbo oníṣẹ̀ṣe láti wá polongo ọdún ìṣẹ̀ǹbáyé lórí ẹ̀rọ ayélujára 08036956116 Ìmọ́lẹ̀ TV Yorùbá lórí Facebook YouTube.